ọkọ mi kì í bá mi láṣepọ̀ adájọ́ ẹ̀ tú wa ká abilékọ wúràọlá ló rawọ́ ẹ̀bẹ̀ sílẹ̀-ẹjọ́. Abilékọ Wúràọlá Surajudeen ló ti wọ ọkọ rẹ̀ Surajudeen ọmọ ìyá onítàsí lọ síwájú ilé-ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ kan tó wà lágbègbè sẹ́ńtà gbòòrò nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara lọ́jọ́rùú Wednesday ọjọ́ 27 oṣù kọkànlá ọdún tá a wà yìí, tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ pé kí ilé-ẹjọ́ tú ìgbéyàwó náà ká ní kíákíá látàrí àìsí ìfẹ́ láàrin àwọn méjèèjì. Wúràọlá tó sọ fún ilé-ẹjọ́ wípé òun ti lọ́kọ rí tí òun sì ti bí ọmọ kan fún ọkọ òun tẹ́lẹ̀, ṣùgbọ́n tí òun àti ọkọ náà fi ara wọn sílẹ̀ látàrí bí ìyá òun kò ṣe lọ́wọ́ sí ìgbéyàwó náà mọ́. Ó ṣàlàyé pé ọkọ tí òun fẹ́ tẹ́lẹ̀ ló ṣàdédé gba ẹ̀sìn kan rí lẹ́yìn ìgbéyàwó àwọn tí àwọn òbí òun ò sì fọwọ́ sí eléyìí tó ṣokùnfà tí àwọn fi túká. Lẹ́yìn rẹ̀ ni ẹnìkan mú òun mọ́ Surajudeen yìí, bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ àwọn gúnrégé níbẹ̀rẹ̀, ṣùgbọ́n lẹ́yìn ìgbéyàwó lòun bẹ̀rẹ̀ sí ní kórìíra rẹ̀. Ó ní òun kó kúrò nílé Surajudeen lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí ò sí ìbálòpọ̀ láàrin àwọn. Ọkọ arábìnrin ọ̀hún Surajudeen sọ fún ilé-ẹjọ́ wípé ìyàwó òun kó kúrò nílé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí àwọn ṣe ìgbéyàwó láì sọ fún òun, tó ní ìgbéyàwó náà ti sú òun ni. Ó ṣe àfikún rẹ̀ pé òun gbìyànjú lọ́pọ̀ ìgbà láti ní ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n tí kò gba òun láàyè, ìdí rèé tí òun fi pátì sáàyè rẹ̀, tó ní òun fẹ́ gba owó ẹgbẹ̀rún lọ́nà 20 náírà tí ó jẹ́ owó orí tí òun fún un lọ́jọ́ ìgbéyàwó àwọn padà. Onídàájọ́ Ahmed Ajumobi ti wá pa arábìnrin ọ̀hún láṣẹ láti san owó orí náà padà kó tó di pé wọ́n tú ìgbéyàwó náà ká, tó sì sún ẹjọ́ náà di ọjọ́ 4 oṣù kejìlá ọdún yìí tí wọ́n máa tú wọn ká. Ṣùgbọ́n abilékọ Wúràọlá gbọ́dọ̀ dá owó orí ẹgbẹ̀rún lọ́nà 20 náírà padà kó tó di pé wọ́n lè tú ìgbéyàwó náà ká. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣeun.